sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò ó lè pẹ́ ó lè yá padà jábọ̀ ọ̀run ní ilé àwa náà já láyé ní. Kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò Dr. Sauty Arewa àtúgbé tuntun dé o débà. There are two things that I can never forget about me. Stay true to religion. Then we are looking for definition of an answer. Someone that is very hardworking. It was Papa. Very good. Ọ̀run ní ilé àwa náà já láyé ní. Fúlàní ìtànà ń kọ́ Sani Kọ́láwọlé tẹ̀pẹ́ ń kọ́ Ìmámù Taofik Awesu àná ń kọ́ Aṣímù Akíládé ìtànà ń kọ́ Ìmámù Ìjẹ̀bú-Òde ìtànà ń kọ́ Ìṣọ̀lá Sọláudeen Abdulrasaki kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò. Kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò kò sọmọ Ádámọ̀ tí ó láyé egbò. A máa jábọ̀ níjọ́ kan. Ìmámù ló Èkó tàná ń kọ́ Ìmámù Akínọlá Ibrahim Garuba. Mo ti rí lè ṣe ń bẹ̀. Pápá ó dàbọ̀ ọmọ àtúgbàdé mọ́. Nínú àkófà èyí tẹ́ lọ yí ọ̀nà àlà fún gbogbo wa lórúkọ Jésù. Gbogbo ogun tó ti wá ń dilé yín kó bá yín lọ lórúkọ Jésù. Ní iṣẹ́ sórí kọ̀ọ̀kan nù alágbára Ọlọ́run. Lórúkọ Jésù. Amen. Àwa kí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa a kí àwọn bàbá wa láti housing lọ́wọ́ bàbá ìmọ̀ọ́mù. Àti Ọlọ́run o. Allah. A sì kí Ọlọ́run náà kú. Allah. Ọba náà ni ọba elétò. Ẹ̀mú sọ́fẹ̀ fún wa. Ọba elétò. Ṣé kan náà mú wa ni? Ṣé bá fẹ́ ṣe wá sí? Nígbà tá a dé bí táwọ̀ tún táwọ̀ sí, ẹ wo àwọn èèyàn ńláńlá ńlẹ̀. Àwọn tó wà ní wọ́n jù wá lọ lọ́jọ́ orí. Àwọn kan ò tó wá. Àwọn kan náwó jù, wọ́n ní owó jù wá lọ. Àwọn kan ní ẹnu jù wá lọ. Àwọn kan ní ẹsẹ̀ jù wá lọ. Wọ́n sì ní ipò jù wá lọ, wọ́n sì wà ń bì. Ọlọ́ba àṣẹ̀bá kẹ́ gbogbo wọn. Ọlọ́ba àgẹ̀ wọn. Ẹ dákun tá a bá ti dé iṣẹ́ mùsùlùmí báyìí kò sẹ́jọ́. Àti máa ń sọ̀rọ̀ ń bẹ ẹ dákun ẹ̀yin ìyá wa. Kò sí wípé bóyá mo ní agídí òsì ń bẹ. Ẹ jẹ́ ààyè wà fún wa láti sọ̀rọ̀ ṣèbí tá a bá ti kúrò ń bì láti gbà tá a bá ti kúrò ń bì títí di ọ̀túnla mẹ́wàá a máa sọ̀rọ̀ wa lọ ṣùgbọ́n yìí ìṣẹ́jú tá a máa lò ń bì ẹja fẹ́ni lọ́wọ́ ẹ̀ ẹja fọlọ́run lọ́wọ́ ẹ̀ ìṣẹ́jú mélòó la máa lò ń bì amáníkàlómi máa pàrọ̀ yìí tí wọ́n ń sọ̀rọ̀ ẹ má jà ṣe bẹ́ẹ̀ ànábì ní kẹ́mi bá ti jáde lára tó bá ń gbó púpọ̀ ànábì máa ń dìde ní ìbájẹ́ òkú kèfèrí ìbájẹ́ òkú mùsùlùmí ànábì á dìde yẹn ni pé ẹ̀mí ló jáde lára ẹ̀ kì í ṣe wé Ànábì wa Muhammad onítẹ̀mí bá fẹ́ jáde lára ó ní ọgbẹ́ ìrora ẹ̀ ojú kan tí àyàn lọ́nà ọgọ́rùn-ún ẹ̀gbọ́n náà bá tóbi. Tábà tí ń sọ̀rọ̀ àti tábà tí ń sọ̀rọ̀ ní gbogbo báyìí ọwọ́ làá fi máa júwe a ṣe tẹ̀fí
fún bàbá wa dìkìrù láì ìṣe tá a wá ṣe wáṣí àwọn bàbá wa ti ṣe wáṣí nílé ká má bàa pé púpọ̀ tó náà tó máa pẹ̀ tó máa padà sékòó. Bàbá wa dìkìrù náà. Wọ́n lọ bèrè jígà lọ́dọ̀ wọn. Wọ́n ti tẹ̀lé padà sí jígà wá ìbáyìí. Yá dìkìrù lọ. Ibùnú Bashorun. Jazaluka man rabbika. Man rabbuka. Kul huwa rabbi alaktani min turab. Yá dìkìrù lọ. Wọ́n jẹ́ ọmọ bàbá wa Al-Amin Bashorun. Wọ́n ní wọ́n máa béèrè lọ́wọ́ yín pé kí ni ẹ̀sìn yín. Al-Islam. Wọ́n ní kí Ọlọ́run ọba kó ṣe ń rọrùn fún yín kẹ́lẹ́ sọ wípé Islam òun náà sì lẹ̀sìn Ọlọ́run. Yá dìkìrù lọ. Àyìn bàbá wa Zikrullah. Ibùnú Bashorun. Ọmọ Al-Amin Bashorun. Jazaluka mọ́ dinuka. Ìgbà tí wọ́n bá ń bèrè lọ yín pé kí lẹ̀sìn yín. Àfàkùnlé dínú lọ. Àyè máa sọ wípé ẹ̀sìn Ọlọ́run náà lẹ̀sìn yín tó ń jẹ́ ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ náà a pé bàbá wa Zikrullah. Ibùnú Bashorun. Ọmọ Al-Amin Bashorun. Jazaluka mọ́ nabiyuka. Wọ́n máa béèrè lọ́wọ́ yín pé tàlà lọ́bì tẹ́ tẹ̀lé. Wàkún nabiyana Muhammad. Ọlọ́run ṣe ń rọrùn fún yín kẹ́lẹ́ sọ́ńtà ànábì Muhammad sọ̀rọ̀sọ́lá. Òun náà ni ànábì yín. Yá Bashorun. Allah
dágún kó màmá bá kíyà dágún kó sì dágún ayọ̀ wá ọba rẹ̀. àti àìlàtà àìbà bàbá wa ìmọ̀mọ́ àgbà gbogbo ìlú Ìjàdà anábì ní gbogbo ẹni tí bá ti ń ka sọ́nà méjèèjì yìí gbogbo tí wọ́n pè ní ilé gbogbo lẹ́nu àwọn àgbàlagbà wọ́n ní kò ní jẹ́ torítọ̀ wọ́n láwọn afọ àwájú ọlọ́run gbogbo gbàlá gbádùn yín ọlọ́dà kò jẹ́ gbádùn ara yín bá ṣe gbádùn yín lọ bisimilahi alam nashra alam tààkìbà bisimilahi rahman rahim alam nashra alam asọ́dọ̀ ọwọ́dàwọ́dà àgbà wùsọ̀ alẹ́dẹ̀ àgbà wọ́dà zara ọ̀pọ̀ àyà lẹ́dà dìbò ìdá àyà mùsùlùmí yusọ̀ ìdá àyà mùsùlùmí yusọ̀ wáyé àgbà àgbà ìdá ọ̀sìsìjì wáyé àyà mùkàásì لا حول ولا قوة إلا بالله. ما شاء الله. نسي أجاكيا كبرانا. أوكي بابا كوي أكيد أجاكو بابا بابا كوي نا بابا بابا لوسكا لا بابا تعالى بابا شوي إياك نعبد وإياك نستعين. بابا شوي يا ولد tó já sí pé wọ́n wọlé nígbà tá a ṣe fìdáwò lọ́wọ́ adébọ̀wá Muhammad sallallahu alaihi wasallam iwájú àgbàlagbà láwa ọba tó ti pọ́n ilé lánàá ọlọ́run lè fi sílẹ̀ o bàbá wa màrí fọlájà nurse àdáńtà tó bá dà bá nípa ọlọ́run lè fi gbà yé kò sí ní bàbá wa náà ó tún bàbá wa wákìl àyájọ́ wákìl tí wọ́n jẹ́ náà oníṣẹ́ àgbà nínú smart ọlọ́run àkójá mi pẹ́ àgbájá ẹ̀rọ ọ̀hánmà àwọn ní àwọn wọlé wọn pa àwọn jókòó sáyé nìkan ọlọ́run wọn láwọn àgbàlagbà níwájú ọlọ́run nígbà yìí náà gẹ́gẹ́ náà gbàjẹ́ jábọ́ bẹ́ẹ̀ wọ́n láwọn àwọn wájú ọlọ́run wọn ní tó kú tẹ̀lé bí wọ́n ṣe máa sọ́ nílò pé ìyá kẹrin àbúrò àwọn tó fẹ́ ká gbọ́ ọlọ́run nísìnyí àwọn alọ́sọ̀rọ̀ bàbá wa gbà tí ọlọ́run fún lẹ́kùn bẹ́ẹ̀ lánàá lónìí àìlérí bẹ́ẹ̀ mọ́ náà láti máa fi kẹ́yìn ọ̀rọ̀ yìí àrí ẹ̀sìn àmìnà fún wa ẹjẹ́ kí gbogbo wa fara balẹ̀ láti gbọ́rọ̀ ọlọ́run alọ́sọ̀rọ̀ bàbá wa gbà bíṣọ́nà àgbà fún gbogbo àìsàmùjẹ ti ilé gbogbo akẹ́lẹ̀ ìjẹ̀bú ààrẹ أعوذ بالله من
òun bá tiẹ̀ dé.
àti lọ gbogbo àwọn àpá ìlú tó pé lórí ìdílé ní wọ́n ṣe wá lọ bí wọ́n bá mọ orú ẹni tó yẹ bàbá ọba kú àwọn ọmọ tó yẹ ọba mọ ẹni tó wọ́n pè lọ́pẹ́ rẹ̀ lọ. Well,
وأين المذل بسلطانه أتيت القبور أتيت القبور أتيت القبور أتيت القبور فناديت فناديتها Allah. Wọ́n wá ṣe wá àṣìkúra ni mo ṣe wá ní sàré. Fẹ́nà dẹ́ta. أتيت القبور فناديتها Wá sí wo ló wá ṣe? Oníwàásí ni wọ́n wá ṣe fúnra mi. Sàré ìgbàlá wọ́n wá pé gbogbo àwọn tó sùn kalẹ̀. Allah. Wọ́n wáyé rí, wọ́n ṣayé rí, wọ́n lògbà rí, wọ́n lọ́lá rí, wọ́n lòpò rí, wọ́n bímọ rí, wọ́n wá gé èèyàn ní mo wá pè wọ́n pé bá. أتيت القبور فناديتها وأين المعصم والمتكبر Mo pè wọ́n, mo wá pè gbogbo ọmọ yìí. وأين المعصم Wọ́n á pè wọ́n pé وأين المعصم èèyàn yìí yẹ̀ kàkà ni. الله Pírẹ́sidẹ̀ntì là, ọba àdúrà. Ẹni tó sọ pé tí ò bá tí ìlú ọ̀rọ̀ tí ì sọ, ó ní ìdìbò wá sọ. Báwo bá ní ẹ̀wọ̀n tí ìdáhùn náà wọlé ní ìwọ́dà? Bí olóṣèlú nínú òkùnkùn ìwọ́dà. أتيت القبور فناديتها وأين المعصم والمتكبر Ẹni tó sọ wípé ayé ò dáhùn, wọn ò fẹ́ lágbolé wọn. Débi tó mú ọ̀wọ́ ládùúgbò, tóun náà ni wọ́n sì sí bí ìwọ́dà. الله Sẹ́ni pé ara ẹ̀ ló ṣe wá sí. Àṣẹ kò sí báyìí sí ìpariwo ní ẹni tó kó padà gbàgbé. أتيت القبور فناديتها وأين المعصم والمتكبر وأين المذل بسلطانه وأين المذل Wọ́n ní wọ́n ní ìlú ìlú. بسلطانه Ẹ̀ka ọlọ́run. Ẹ̀ka ọlọ́run dáadáa. Ẹ̀ka ọlọ́run dáadáa. وأين المذل بسلطانه الله
bèrè bẹ́ẹ̀ ẹ̀rú wa máa bàbí láti sàwọn ẹ̀rú wa máa bàbí láti ṣùwọ̀ kábíyèsí mo wá ojú pẹ̀lú náà ṣé mo bá dúró mo sọ fọ́ báyìí kábíyèsí gbogbo wa bá gbogbo mo ń ṣe bàbá mi mo ń ṣe ẹ̀gbọ́n mi mo ń ṣe àbúrò mi mo ń ṣe ẹbí mi mo ṣe ìwà rẹ̀ ìjọ òwúrọ̀ ẹ̀dá àwọn àṣìṣe rẹ̀ kábíyèsí wọ́n ń pè ní ẹgbẹ́ ìwúrí ẹbí wọ́n bá ìlà àbí àdáwọ̀ lórí olórí ẹbí òpin tó bọ̀ àdáwọ̀ wọ́n pè olórí ẹbí lẹ́yìn tó ti gbà ó ti gbà náà lọ. ẹnìkan ọmọ ẹgbẹ́ mi ọmọ àbúrò mi àti ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó ọmọ ọmọ ní ìgbà àkókò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم iṣẹ́ bàbá rẹ̀ ní kó sunkún wọ́n sì fi aṣọ tó yẹ káwọn fi lo omi jẹ tiwọn wọ́n fi lo tiẹ̀. àdìgẹ́nà kò yí ti dàpọ̀. kábíyèsí sàlẹ̀ ìlàkà nílẹ̀ ọlọ́run mo ṣe ìlú kíkí mo ṣe ní àkókò ìrìn àdáàbò àwọn ìṣẹ̀lẹ̀ wa láti wà lọ́wọ́ wọ́n dábẹ́ sí àwọn ẹbí lọ́wọ́ bí kò sí gbogbo ẹni tó bá ń kọ ọ̀rọ̀ nípa láyé padà kó bẹ̀ wọ́ ṣùgbọ́n ọdẹ ìwọ́pọ̀ yọ tí ò ní tán òun náà ti ṣe wọ́ ẹni sàwọn èèyàn lára bẹ́ẹ̀ ṣe ń ṣe èèyàn lára ẹtú bọ̀ máa ń bí lọ òní tán ẹni tó bá sọ mọ̀lẹ́bí ẹ̀ tó kó wọn mára ó gbọ́ bùkátà lọ́sọ̀ òun gbọ́ lóru òní kí ẹ kí ó sì náà bọ̀. Àwọn tó rò pé kò jẹ́ kankan yẹn, àwọn ọmọ ní ó padà bí àwọn oníkù ẹ̀. Èyí ṣe tó wà á tọ́jú wọn lókè bọ́lẹ̀. Wọ́n á fàṣà àdàfùdà lọ. Ọlọ́run wá sọ pé gbogbo tí mo tí kò bá yí kúrò lọ́dọ̀ ẹ̀ kò kò ní yí sọ́dọ̀ ẹ̀. Tó bá ń lu ọlá gbogbo ayé ń bọ̀ ń bẹ̀ nítorí tí o bá wá kọ́lá ìbá parí onítọ̀wé láti pẹ̀lú. Pé tó bá ní ọlá tó fi ṣe tó lọ́wọ́ tó ṣàfihàn tó ṣàfara tó ṣàfihàn tí ó bọ̀ nítorí tó wá ọlá òní kò lè. Iṣẹ́ kí ló ń ṣe sókà
years lọ mo ní kí nìyí bí àwọn èèyàn mọ̀ fún ẹ̀yọ́ bíbí ó ṣàlẹ́ ìpọ̀ bàbá rẹ̀ ló ṣe transporter yìí ó ní mọ́tò púpọ̀ tó ń lọ́la ọ̀sá tó lọ́la ìbò ìkan náà wọ́n dáwà kí kan bá bá ṣòfófó ìkan ṣáwọn táwọn òṣìṣẹ́ ò lè ṣe kó máa ṣòfófó ara wọn àìsàn àkùsì lẹ́nu mi tó bá ti rọ̀gbà lọ́wọ́ bá ṣe lẹ́yìn ẹ̀ tí ó ṣe ní oṣù ó wá ṣòfófó yẹn lọ́gà ó kẹ́rù ó ṣe nípa yẹn lọ́pẹ́ wá bí yẹn ṣe dé ó wá pè lọ́wọ́ ẹgbẹ́ tó ń wá pàtì ó wá pè lọ́wọ́ ẹ̀ pé wọ́n ní ọdún mélòó ti lọ́dọ̀ èmi ọdún ìlú ọdún ṣe máa gbé ọdún kan wá nínú báyà kọ́dún pọ̀ èló ń sọ ẹ lóṣù iye báyìí tẹ̀ sọ fún mi kéèkì ní gbèsè mo ra yẹ bẹ́ẹ̀ ra yẹ sí mo ra yẹ nígbà lọ́wọ́ ìwé wa ti lọ́sùn ìgbà sẹ́sì lọ́dọ̀ ó ti pọ́ ọdún méjì kí wọ́n lè ṣe tó ti ra ẹ̀ ní ìra ẹ̀ kéèkì ẹ̀ ṣe náà kò kí ọba gbẹ ní ọba tó máa gbẹ lọ máa lọ gbé tẹ̀lé ìgbà tó ṣe ìwọ tó ra lẹ̀ ó ní ìwọ yìí ìwọ fẹ́ fọ oore fẹ́ àbáwọ̀ ṣe sọ ìgbà yẹn kó bá ní kó sóògùn ilẹ̀ tó gbé ora sọ́yìn àtẹ̀ kó bá ti lé yẹ kó búlọ́ọ̀kì lọ́dọ̀ wọ́n tẹ̀lé wọ́n sì wọ́ ó fẹ́ kéèyàn tó ń túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ní ọlá àwọn tó ń bẹ̀ ṣiṣẹ́ àwọn tó súnmọ́ ẹ tó fẹ́ wẹ́ẹ̀mì látara ẹ̀ dájúdájú ọlá yóò dé tán sọ́yìn ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ lára àwọn èèyàn ó tún wá lọ ṣe bẹ́ẹ̀ fọ́nà wọ́n ti wá sí central mosque bẹ́ẹ̀ yẹn bá fẹ́ wọnú central mosque yóò kọ́kọ́ fojú kó ṣàkóso wọnú central mosque dàgbà òṣàkọ́wà lẹ́yìn central mosque níbi táwọn olómìnira ìlú ti jí ìdè àbí àwọn ọmọ ilẹ̀ wájú. central ìdè mẹ́ta lọ́wọ́ ní gbogbo ẹ̀rọ ìṣẹ́ tó ká dàgbà lọ́wọ́ tó wọlé ìlú òṣìṣẹ́ iṣẹ́ náà ṣe iṣẹ́ tiẹ̀ ó yẹ wá pákátí koro gbogbo bí tẹ́ bá ní tó bá ti lọ bíríkì kalẹ̀ ẹ̀kọ́ sí lọ kó wá ó wá gbé àpò owó sẹ́gbẹ̀ẹ́ báyìí tí kì í ṣòwò mọ́ṣáláṣí ó wá gbé ìyókù lọ tó kò sẹ́ńtà lọ ẹ̀yin àti bàbá mi bàbá tí wọ́n gbé lọ kò sí ìtàn tí ò wọ́n jẹ̀ wọ́n lè bàbá tí wọ́n bá rí ọ̀hún pàrẹ́ ó wá gbé ìyókù lọ kò sẹ́ńtà lọ ó ní kọ́ ọ̀gá tó bíríkì wá wọ́n wá sẹ́ńtà wẹ́pà àwọn èèyàn tó ti ní bíríkì wọ́n wá sáyé ní sẹ́ńtà ṣé wọ́n ní èrò ní iye bá àtọ̀kùnjẹ ọlọ́wọ́ wá ẹgbẹ̀ sí fẹ́ẹ̀sì mọ́ṣáláṣí ó wá orí ọlọ́wọ́ kò láṣì tó yẹ wọn tó ti fi ìjẹ́ ní wọn parẹ́ ẹwẹ̀ ìṣọ́yẹ lẹ́nu tó mẹ́ta bá ló kú òsì bá ló kú àbíkẹ́ ìjọba ọmọ tá ló dé. wọ́n ní láti ọkùnrin àti ọmọ nàìjíríà wọ́n yà á ti ọkọ̀ ọmọ lè mọ́ tẹ̀lé ẹ̀yìn. ọmọ tó dé ló gbé òkú ilé dání ṣé bàbá rẹ̀ ṣé bàbá rẹ̀ kú inú oyún ló wà tí bàbá rẹ̀ jáde láyé gbogbo tó dà ẹ̀yìn bàbá ẹ̀ ló ti dà yìí sọlá bàbá ẹ̀ láti gbogbo bàbá ẹ̀ ló ti dà tí ẹ̀ ọ̀pọ̀ tí bàbá rẹ̀ ọ̀pọ̀ bọ́dà kò gbogbo bàbá rẹ̀ dà ẹ̀ wọ́n kò wọ́n ṣẹṣẹ nítorí ẹ̀ wà láti mọ́tò lè mọ̀ tàbí gbogbo wa ẹ̀yà àwọn tí ẹ̀ máa ká lè sí ọ̀gá ẹgbẹ́ máa kì í sílẹ̀ ọlọ́pàá ṣe lápò wà. ọ̀pá látòkè délẹ̀ ọmọ wọn látòkè délẹ̀ wọ́n kọ́ wọn sí adéríkẹ́ta sọ̀rọ̀ bíi síkòsà lálẹ́ kéà àti oníkan àti yẹ́mu sí ọba kíni tọ́lá lórí àwọn bá méjì àti ní káta sọ̀rọ̀ gbogbo wa ìdàgbà wọ́n náà kò wá nínú ìdàgbà má kò ń lò kó wá bá wa lé má kò ń lò kó wá bá wa lé àti gbogbo àyè ẹ̀yìn tá àwọn ọba sọ̀rọ̀ wà pátákó tó kéde ọlọ́run ọba ayé ọba tó wọ ọba ayé ọba tó wọ níbi tí wọ́n gbà ní ọba tó wọ lẹ̀ lórúkọ mi àbá àgbà bá sọ̀rọ̀ kùránì lẹ́nu ní wọn kùránì náà sì tó bẹ́ẹ̀ ọlọ́run wọn láàyè yí ọmọ tí bàbá bá sọ̀rọ̀ wọ́n kéwù ọlọ́run bàbá sọ̀rọ̀ ọlọ́run tó parẹ́ ọlọ́run tó parẹ́ ọlọ́run tó parẹ́
Bàbá wa níbi oṣù kẹta ọjà lọ́dọ̀ nígbà ìjọ mọ́kànlá. Wọ́n ní wọ́n fẹ́ fún wọn 10,000 tẹ́lẹ̀. Wọ́n wá ní mọ́kànlá ni wọ́n wá 20,000. Ṣìkà ọ̀sán yìí. Wọ́n lè yára fún bàbá bá ń sẹ́ni bẹ́ẹ̀. Àti àti àdùnnú. Goodwill message, mashallah. Tí bàbá Káyọ̀ sí ká lọ sí ilé yẹn. Wọ́n ní bàbá wa máa yòó dàwó, máa yòó parẹ́, àlùbáríkà tó sì lẹ́la lẹ́fẹ̀ṣọ́. Láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa olóògbé. Inú mi dùn wípé agbẹ̀yìn wọn. Ó lè fún wa ní orí ọ̀fẹ́ láti wá jẹ́rìí sí ìgbé ayé rẹ̀ tí wọ́n gbé àti ọmọ ọmọ tó dáa tí wọ́n ṣe tó lòdì sí ọ̀dọ́ tèmi àmì tó pọ̀ sí ọ̀dọ́ tèmi tí mo fẹ́ sọ lé nǹkan méjì. Ìkíní, nígbà tí èmi àti ìyàwó mi ta pàdé ní London, ó rẹ̀ mọ̀ ìyàwó mi wọn ò fẹ́ wípé wọ́n ní ọmọ kiriyó kí lọ́mọ kiriyó ṣe máa fẹ́ ọmọ àwọn alájà bẹ́ẹ̀ tó ń lọ́wọ́ kábíyèsí ẹ̀yìn òṣèlú ọ̀sẹ̀ yìí kábíyèsí wípé àwọn ọmọ wá sí London tí wọ́n rí ni wọ́n dẹ̀ lọ sọ wá ń bí o ẹni tọ́kùnrin fẹ́ yẹ kó fẹ́ o. Nígbà tá a lè máa ṣe ìyàwó bàbá tí a wà nítorí wọn léyìí ọmọ ni wọ́n wà gẹ́gẹ́ bí bàbá ìyàwó ní London tí wọ́n fi ọwọ́ sí ìgbéyàwó èmi àtìyàwó mi pé ìyàwó mi gbọ́dọ̀ fẹ́. Ní ìkejì nígbà tá a dé padà sí Nàìjíríà a wà lẹ́kọ̀ọ́ ilé ta kọ́kọ́ rẹ́ǹtì tá à ń gbé láńlọ́ọ̀dù yẹn ó burú díẹ̀ ó aṣáfi ilé ẹ̀sìn ẹ̀dẹ́ bíi pé wọ́n náà lọ fi ọlọ́pàá gbé òun àti ìyàwó ẹ̀. Wọ́n ìyàwó ẹ̀ wá ní tó bá kúrò nílé yìí máa fi ojú fọ́ ìyàwó ẹ̀ lórí mi lọ́yà kó fún ọmọ mi àti ìyàwó mi lọ́yà ẹ̀yìn ẹ̀ máa lọ sí bàbá ẹ̀fìn mi àti wọ́n sílẹ̀. Bẹ́ẹ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ lọ́wọ́ àtàgbàdà tó lọ fún ta wà nítorí ẹ̀ lẹ́yìn wọ́n ní tó lè máa bọ̀ lẹ́nu tó máa fi rí lẹ́ẹ̀mí tó bá jẹ́ wípé wọ́n máa fọdófò ẹ lórí wọ́n dẹ̀ wá lé wọn fún ìwọ̀nba àgbà díẹ̀ ọlọ́dún fún wa lẹ́ẹ̀mí eléyìí ló ń lò fi ní pé a ò fi pa orin ọlọ́run mú ara ọlọ́run lò wọ́n gbà yẹn láti ṣe àwọn ọmọ tó fún èyí àjẹgbàdúrà lẹ́gbẹ́ kí ọlọ́run kó bá wa gbé wọn sí afẹ́fẹ́ rere ẹ ṣé púpọ̀. We appreciate that you're here today. What do you man say? As we only call him Papa. Papa here. There are two things that I can never forget about him. He stayed true to his religion. He didn't joke with Islam at all. Then we are looking for definition of an hustler, someone that is very hardworking. It was Papa. He could not condole anybody that is lazy at all. On behalf of I and children, pray that God will grant him Al-Jannah Fidal. May God will rest in peace. Thank you, everyone. Bismillah. Bàbá wa tó wùyè dáadáa ni wọ́n kẹ́bi jọ wọ́n tẹ́bi ṣe ọlọ́run ló gbà ló bá ṣe kí fún òtítọ́ tó bá rìn nígbà tó máa yọ ọ̀pọ̀ tó bá rí tó máa pè ní sẹ́fù ẹ̀sùn ìyàrá jẹ́ àkókò rẹ̀ ọmọ rẹ̀ kọ́ ṣáláàbí àlọ́wà yọjú sí ní àwọn àti ìjọba òun náà ní wọ́n kẹ́ fún ṣe dáadáa tó bá rí wọ́n máa pè ní àbúrò àkókò ẹ̀rù. Lórí ìgbàlá àti àwọn ọ̀gá bá lọ wá sí ilé àwọn àyè ìlú.
lè lọ láì fi kọ́kọ́ máa ṣe wọ́n fọ́n kí jìnnà síra ọlọ́run ṣàánú wọn tó fi ọ̀dọ́ òdo wọn máa bá ẹ̀ dúró. Mo kí gbogbo àpáàdé èyí ni ìmọ́lẹ̀ gbogbo wa ń dúró sábẹ́ ọlọ́run ò ní jẹ́ kí ìmọ́lẹ̀ náà kó jókòó. Àwọn mísọ́nàmì láti nọ́ọ̀sìrì láì tẹ̀lé fáṣọ ló wá dì í mú ohun náà ọlọ́run nípa ẹ̀rọ. Ó kí ọkùnrin, ó kí obìnrin, ó kí ọmọdé, ó kí àgbà. Ọmọdé ni mí. Ọ̀dà mi tán lọ. Ọlọ́run ṣe kú ní rọrùn. Yóò ṣe ní òpin ìjìyà. Àmín. Òní èmi ìyá ìsàlẹ̀ ọlọ́run ní ti jẹun. Àmín. Ọ̀dà mi very good. Nígbà tí mo fẹ́ ṣèyàwó, bàbá mi ní àwọn ọ̀lẹ́ lọ. Mo ní bọ̀dá mi pé bọ́lá wà lóko. Mo ní ẹgbẹ́ kì í lọ ṣe rẹ́gísírì. Bọ̀dá mi pé bọ́lá wà lọ́gbà. Mo ní bọ̀dá mi pé bọ́lá fẹ́ lọ sí rẹ́gísírì o. Wọ́n ní ilé ọkọ̀ ní wọ́n ti lọ sọ́dọ̀ bàbá mi. Wọ́n ti lọ fà wá. Wọ́n ní ṣé ọmọ náà kò náìsì dáadáa? Wọ́n ní ọwọ́ bá yín lọ́nà. Tó bá bá yín lọ́nà kẹ́yìn bá mi àṣẹ́sì. Ẹ bá sọ lọ́kọ̀ dá èmi ò ní fẹ́ o. Ilẹ̀ àti lágbà ọkọ̀ rẹ̀ wá ọkọ̀ mi lọ bá wọn. Wọ́n jọ ṣeré wọn ṣe. Nígbà tó ń jọ èyí wọ́n á ọmọ lọ́mọ ìwà. Ọmọ rí ọmọ ìwà. Wọ́n wá bá wà lórí rẹ́jísì. Gbogbo bí mo ti wà ní skul, mo wà ní ìjọba àwọn skul. Tí bàbá bá ti pẹ́ tí ò lè wọ́n máa gbé mọ́tò. Wọ́n á wá wò. Wọ́n á ní ọ̀rẹ́ rẹ̀ ló lè fún mi. Wọ́n á ní màá fún ẹ̀wọ̀n ní skul. Títí wọ́n fi fẹ́ yàwó kékeré. Ìyàwó kékeré wọn ló wà bí ọlọ́run tó bá mi lọ́la ẹ̀gbẹ́ ẹ̀. Tí ó bá ti di pé gbólóhùn àsùn, ọmọbìnrin yẹn á wà sílé mi. Màá bẹ̀ ọmọ ní ìtùkù sí ọ̀dà mi. Màá ní kò ní sí ìkọ̀kọ̀. Olúwa ó wá fi tẹ́ ọ̀dà mi sàfẹ́fẹ́ rẹ̀. Ó lọ kí wọn ní nígbà tá a lọ sí àlùfà. Ó lọ kí wọn lọ wà láfíà wọn. Wà tó ń bọ̀dá nígbọ̀dá mi ẹ̀wà aláfà sí wọ́n ní ẹ̀ sí hajj. Wọ́n ní lọ́fẹ́ ìwọ̀n ìsọ̀rọ̀ ó wá ti sọ́kọ̀ ya ó ti yá náà nù. Bọ̀dá mi lọ hajj ó lára fún ṣe ó sọ̀kò ó kàrà fà á ó dúró nínú ìmọ̀ ó wọ́ ńlá gbogbo àràfà bọ̀dá mi lọ́wọ́ ẹ̀yìn. Lọ́wọ́ dúró sí. Yóò máa rí ìbéèrè dáhùn. Bí mo ti wà yìí, I believe is that my brother is in Abuja. Because he doesn't have anything. Ó bá ti rí ló máa lò ẹ́. Ó ní ìyẹn lọ́wọ́. Kò bá àbí owó ẹ̀ tó pọ̀. Á lè gbà. Àìmọye ìgbà ló bá àbúrò ẹ̀yà. Á ní ìṣe bẹ́ẹ̀. Kò lè ti rí kó máa ṣe òótọ́ fún mi. Ó dẹ̀ máa ń kọ́ ìmọ̀ràn. Ó jẹ́ ìmọ̀ràn tó sí ìmọ̀ràn tọwọ́ ọ̀dẹ́ àpàṣẹ rẹ̀ o. Àdúgbò tì wọ́n. Máa rí wí. Lọ́wọ́ ṣe àjálù ìdọ̀. Máa ń tọ̀ ìwà. Táwa dáná náà dá pé o. Táyà náà fà wá àwọ̀. Tí ó máa ṣí gbogbo àwọn ìlànà ọlọ́run tó tẹ̀lé wọn. Kò ní dùn, kò lè dùn. Ẹ̀kọ́ báwọn lẹ́sọ̀rọ̀ ní ìtàkùn láti. Ọ̀dà náà máa wọ èyí pé àwọn èèyàn máa wò pé wo àwọn ẹ̀yìn tó fi sílẹ̀. Àfikẹ́ ẹ ṣé o, adúpẹ́. Gbogbo yín tẹ̀ wá, alẹ́ yóò dùn ju àárọ̀ yín lọ. Ẹ̀rín túbú dànù o.
ọ̀dà mi tí bá ti pè wọ́n pé ọ̀dà mi ẹ wá lọ ẹ wá fún wa ní nọ́ọ̀sì àgbà so but à ń ṣe women with lọ́wọ́ abẹ̀rẹ̀ lẹ́yìn àti ẹ̀ka. owó yín 10,000 ẹ̀kọ́ wọlé àdúrà yín ti gbọ́ ọmọ àwọn ọ̀rẹ́. alihamdulilayi rọ̀bì àgbàbínìmọ̀ mo fi ti bàbá mi òrùgbòkò ọba amalẹ̀ olùlámùrẹ́ ìwọ̀nọ́rùn mo fi kí gbogbo ọkùnrin àfáà mi gbogbo àwọn àfáà mi pátá tẹ́sẹ̀ lọ́dún síbí mo fi kí wọn ní ọ̀sán tèmi wọ́n fi ti àwọn àmíràn mi bẹ̀rẹ̀ láti orí zone dé orí àlájà olùkọ́yà dé gbogbo alásàlátì ìyẹ̀kọ́ òde mo fi kí gbogbo àwọn obìnrin tí a wà níbí àwọn tá a wá láti ilé àwọn tá a wá látòkì ọlọ́wọ́ aṣọ gbogbo wa ẹ̀ ṣe púpọ̀ àdúpẹ́ èyí ni kúkúrátù bá yọ ọmọ owó dùn mí mo jẹ́ ọmọ ìwòlú lábẹ́ bàbá wa olùgbòkò mo wá jẹ́ àbúrò aláàjì owó dùn mí dé aláàjì owó dùn mí bàbá kọ̀rí wọ́n wà sí Tajudeen wọ́n wà bàbá kọ̀rí wọ́n wà láti Èkó àwọn àti bàbá wa kọ́ lọ sí rí ni wọ́n jọ lò wá lóòótọ́ wọ́n ju ẹ̀gbọ́n mi lọ ṣùgbọ́n mo jọ mọ̀ wọ́n papọ̀ ni gbogbo ìgbà tí mo dẹ̀ mọ̀ wọ́n papọ̀ wọ́n máa ń gbé mi séjì kárí àbúrò mi gbogbo wọn lọ ń tọ́jú mi ṣùgbọ́n ìtọ́jú ọdún lọ́dún tó jẹ́ wípé mi gbọ́dọ̀ jẹ́ gbèsè ẹ̀ mo gbọ́dọ̀ sọ̀rọ̀ nílé ní wípé ọdún keje tí àwọn ẹ̀gbọ́n mi jáde láyé lẹ́tẹ̀ aláìsí Tajudeen Olúkáyọ̀dé Owódùnmí àti lẹ́tẹ̀ Tajudeen Olúkóredé Owódùnmí àwọn méjèèjì kájọ para ìyá àkọ́kọ́ ìjáde tó wá sí èyí lélẹ̀ tí wọ́n jáde láyé ọdún keje la ṣe sẹ́yìn báyìí láti ìgbà tí wọ́n ti lọ sí àlàáfíà wa ń jẹ́ fún bàbá wa ọmọdé ló máa ń kọ́ àgbàlagbà bàbá yìí ló máa ń kọ́ ni wá àwọn ni wọ́n máa wá ń wò mí nílé kúdí báwo ni bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí àwọn ọmọ ẹ̀kọ́ rẹ̀ kọ́ àwọn tẹ̀lé èlò kọ́ pàṣẹ́jẹ́ àwọn ẹ̀kọ́ rẹ̀ kọ́ bẹ́ẹ̀ ti ṣe ilé ẹ̀kọ́ rẹ̀ ọkọ̀ lọ́jà fẹ́ náà kò bẹ́ẹ̀ ti ṣe sí níjọ́ tí mo lè ṣe ìwọ̀nba tí a lè ṣe kékeré tí ẹ̀ máa gbé bẹ̀ kíá àkàtà rẹ̀ wọ́n ṣàdúrà ó sọ gómìnà wọn kúrò lẹ́yìn títí tí ó fi di wípé àgbàdé mo wá dúpẹ́ lọ́wọ́ wọn mo fàṣíkò ní dúpẹ́ lọ́wọ́ wọn mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ìjókòó ọlọ́run wá sọ àwọn náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àìkọ́jú lọ bá wọn àjọ ìdúrà fún wọn ọlá àdúrà náà. Thank you so much for being there. I really appreciate the rally. I really appreciate love hearing you say love like that. I really appreciate it. I miss him so much. Unfortunately, I can't. But he will always be in my heart. Everything you guys have said about him, I corroborate. I agree 100%. The challenge is happening through him. Ways. Tell me the truth. And he never misses his words. I appreciate the discipline that he instilled in me. I'm sorry that I can't speak much Yoruba. I do understand Yoruba, but I'm just going to say it. But he instilled so much discipline in me that I'm able to act onto his grandchildren. Grandchildren love him so much. In fact, one of them would always call every Sunday evening. She has her own agenda, her own thing that she's doing, but every Sunday evening, they would have a conversation. And it's long conversation. So it's not just me that he impacted. It's not just the community he lives in that he impacted.
impacted. Even his grandchildren that they eventually met August, September, which I'm so grateful for, because I don't think those children would ever forgive me if they didn't meet him or see him or say hello to him. I don't know if I'm still being strained. His generation, my generation, and even the younger generation, which are his grandchildren. And I'm ever so grateful for the influence. My dad was not perfect, so I'm not going to pretend that my dad is perfect. But one thing I told my team that's in the room today. My dad, I described him like a water. I described him like water, like a stream. You know, there's rock everywhere. There might be conflict, there might be things not perfect, but you find a way of navigating. Just pass through the rock and whatnot. And that's what he's taught me, that's what he's taught his friend daughters as well. And even though I'm hurting this afternoon, I've been sending WhatsApp messages to my aunt, my cousin, Auntie Susu, about how disappointed I am that I'm not there, but it is what it is. But I'm so establishing self-being and all. And I'm not practicing Muslim, but this experience has given me so much respect for the faith that he has. You know, his practice, his religious practice, it's given me so much respect for it. I thank my uncle so much. My uncle, I thank you so much. I thank you. I thank you. I thank you for rallying. I thank you for bringing the family together. I just thank you. Yeah. I think that's it. I don't think I have anything else to say. I don't want to cry, so I'm just going to be quiet. But thank you so much for being there.
wọ́n lè ṣe ẹkú ìdílé. Àwọn nílé bá wa ṣe ẹ̀yìn ọ̀gá àdẹ̀kù. Bàbá ní ẹsẹ̀ bá máa ń tó lẹ́yìn ó máa ń ilẹ̀ pẹ́ ẹ̀ṣà ní. Àwọn adájọ́ ṣe 80, ẹjọ́ wa ṣe 90, ẹ máa ṣe 100. Fún ọgbọ́n tó lọ́wọ́ ṣe wọ́n lọ́wọ́ rẹ̀ lálẹ́ dáwọn ṣàní. Ọmọdé tí wọ́n bẹ̀yìn tí wọ́n náà ọmọ bá fi jẹ wọ́n yà. Kí wọ́n kọ́ èrò kó bá wọn lé. Ó ṣe ṣe bàbá wa láti yẹ náà máa ṣe tẹ̀yìn àwọn náà. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Wọ́n ti tẹ́wọ́ gbà á. Mọ́ṣáláṣí etí mòró. Wọ́n ti tẹ́wọ́ gbà á. Ansarudin mosque àwọn nìyẹn bẹ̀ yẹn. Ẹ ṣe sùúrù. Ansarudin àwọn nìyẹn bẹ̀ yẹn bá wọn wẹ̀ sí wọn. Mọ́ṣáláṣí Ìgbò àwọn rèé kalẹ̀. Sàkámẹ́ Mẹ́ríà ti bàbá wa láì ní nìyẹn. Àwọn rèé. Ọmọ owó mọ̀. Wọ́n ní ká ẹ̀ka wọ́n gbà á. Ìjàjà mọ́ọ̀s ní ìlú Ìjàjà. Bàbá kẹ́ni ọlọ́run. Tèmídìré ti Tèmídìré mọ́ọ̀s ti Tèmídìré. Ìfẹ́ tó di ayọ̀ mọ́ọ̀s òun rẹ̀ bí ìfẹ́ tó di ayọ̀ mọ́ọ̀s. Ìfẹ́ tó kún so wá pọ̀ mọ́ọ̀s. Mọ́ṣáláṣí ìfẹ́ tó wá pọ̀. Ìfẹ́ tí wọ́n tẹ̀lé ọmọ báyìí. Ìpamọ́ rẹ̀ ń lọ. Mọ́ṣáláṣí ìpamọ́ rẹ̀. NASFAT entirely lápapọ̀. Agarawu mosque. Agarawu mosque. Ẹ̀rọ fún bàbá àtẹ̀wọ́ lọ́wọ́. Ìfẹ́ lámọ̀, mọ́ṣáláṣí ìfẹ́ lámọ̀. Mọ́ṣáláṣí ìfẹ́ lámọ̀, ẹ fún bàbá. Aha, Aisha mosque. Aisha mosque. Alẹ́dúnléwù, bàbá wa ti jẹ́ tààtà mọ́tò mi. Bàbá Alẹ́dúnléwù àwọn rẹ̀ bí. Àwọn rẹ̀ bí bọ̀dá mi. Yọ̀dá. Àwọn bàbá wa láti jẹ́ tu lẹ́kọ̀ọ́. Àwọn bàbá wa láti ìlú Ìbàdàn. Kẹ́mi olóògùn. Bàbá mo ṣẹ́kí wà lọ́dọ̀ọ̀dọ̀ yín nìyí o, ọ̀pọ̀ yẹn mímọ̀. Níwájú ọ̀lù mi, àwọn dà. Ọ̀pọ̀ yẹn mímọ̀. Abẹ́ni àwọn olówó pọ̀ mọ́.
ló bá délẹ̀ èmi kọ́ tó wà bẹ́ẹ̀ ó ń gbé fọ́ọ̀lù mi etí mo ló wà. alásàlátù kàlíkù mọ́ọ̀sì. alásàlátù kàlíkù mọ́ọ̀sì. ìkàlíkù mọ́ọ̀sì. ìkàlíkù mọ́ọ̀sì. bàbá àkọ́kọ́ kàlíkù. ọ̀dọ́ ti mọ̀. ẹ̀bùn wa náà. ẹ bá fún bàbá ẹ bá fún bàbá. wọ́n ti sáré bọ̀ wọ́n ti lọ́ bọ̀ rẹ̀. ta ló mọ̀. alásàlátù sàká memorial mosque. alásàlátù sàká memorial mosque. bàbá sàká memorial. ẹ bá fún bàbá. ọmọ ẹ tó ọmọ fún. àwọn ọ̀dà ọ̀dọ̀ wà bẹ́ẹ̀. alásàlátù ìfẹ́ dayọ̀ náà. ìfẹ́ dayọ̀ náà. alásàlátù àti olúwa pọ̀ mọ́ọ̀sì. alásàlátù àti olúwa pọ̀ mọ́ọ̀sì. àyẹ̀wò náà. wọ́n ti lọ. alásàlátù ìjàdà mọ́ọ̀sì. alásàlátù ìjàdà mọ́ọ̀sì. ẹ bá fún bàbá. ẹ bàbá kọ́ ọ̀dọ̀ kọ́. àwọn dà. bàbá ìkọ́kọ̀ lọ ọ̀fẹ́ṣẹ́. alásàlátù ìpamọ́ mọ́ọ̀sì. alásàlátù ìpamọ́ mọ́ọ̀sì. alásàlátù ọmọ owó mọ́ọ̀sì. alásàlátù ọmọ owó. àmìnàdà. àwọn dà. àmìnàdà àmìnà ẹ̀kọ́. wọ́n ti bọ̀. àmìnàdà mọ́ọ̀sì. àmìnàdà mọ́ọ̀sì ẹ̀kọ́dà. wọ́n ti dà lọ́wọ́ yẹn. wọ́n ti dà lọ́wọ́ yẹn. alásàlátù ọmọ owó mọ́ọ̀sì. ọmọ owó. ok. ọmọ owó mọ́ọ̀sì. sàká memorial lẹ́dà. alásàlátù àti olúwa pọ̀dà. ẹ̀kọ́ mi. alásàlátù ìmọ̀ mọ́ọ̀sì. alásàlátù ìmọ̀ mọ́ọ̀sì. ọmọ wa yẹn fún àgbà. wọ́n ní láti tẹ̀lé wọn. bẹ́ẹ̀ni. ọmọ wa yẹn fún ọ̀sìn tí ń bẹ́ ń bí. tẹ́lẹ̀ ọlọ́run màmá ẹ̀ ní jáwọ́ pẹ̀lú òkú ọlọ́run. àjẹyìn náà báyìí àwọn àjẹyìn pẹ́pẹ́pẹ́pẹ́. alásàlátù lókùn bàbá láti wá ní oníbàjẹ́. àánú olúwàpọ̀. wọ́n ti sáà tí ì wọn. alásàlátù ọpẹ́ ló yẹ mọ́ọ̀sì. alásàlátù ọpẹ́ ló yẹ ẹrú. ìmọ̀rú náà ló wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ náà yà sílẹ̀ tó bá dà lọ́wọ́ wọn. alásàlátù ọpẹ́ ló yẹ ẹrú. ẹgbẹ́ ló ní. ó ti délẹ̀. ó ti délẹ̀ bàbá. alásàlátù ọpẹ́ ló yẹ ẹrú mọ́ọ̀sì. ẹgbẹ́ ọ̀sẹ̀ máa sùn síbẹ̀. alábẹ́rẹ́ ti máa sùn wọ́n wà ní ẹ̀kọ́ ẹ̀fọ́. tẹ̀lá sùn wọn mọ̀. ṣé tí kíkọ́ ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ pẹ̀lú ẹ̀kọ́. ní o ti ìfẹ́ dàtọ̀. ìfẹ́ dàtọ̀ wà ní kìnnìkan láti àjọṣe. ìfẹ́ dàtọ̀ bọ́. alásàlátù ìfẹ́ dàtọ̀. alásàlátù ìfẹ́ dàtọ̀. iwájú yẹn bẹ́ẹ̀ tíwájú mi. alásàlátù ìfẹ́ dàtọ̀ lélẹ̀. bẹ́ẹ̀ òun náà ni bàbá wẹ́rẹ́. ó ti délẹ̀. bàbá wa kábíyèsí.
ó gbọ́dọ̀ máa di àyè yìí mú ó sì tún láǹfààní àti di òun náà mú bí àwọn aráyé bá ṣe ń jẹ àǹfààní ẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ará òun náà gbọ́dọ̀ máa jẹ àǹfààní. látàárọ̀ ó dá wa lójú wípé ọlọ́run ti mú bá wọn látẹnu àṣẹ bàbá wa kò láṣẹ lùmán ẹ̀dá pẹ̀lẹ́ kí á tẹ́wọ́ wa ẹ̀dá tẹ́wọ́ wa àwọn àgbàlagbà wọn náà ẹ̀ka àgbàlagbà lórí tí ó bá náà sì ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà náà ní ti máa wá ọlọ́run ṣọ̀kọ́lá àgbàkà èyí tí a bá ṣe tàwọn sùn yìí ọlọ́run dákun gbogbo àwọn òkú wa látọ̀kọ̀ ìpínlẹ̀ bá wa ṣàlẹ́ òkú ẹ̀ wọn. àwọn tàwọn sùn lórí ayé báyìí wọ́n ti ṣàwọn náà ló kù sí i. gbogbo bàbá máa ń papòdà ọlọ́run dá papòdà sórí Islam wọ́n ti á fún ilé ìwé yìí lọ́la sórí àdẹ́kọ̀ọ́ Mahama sọlá ẹ̀ ọ̀hún ẹ̀ ẹ̀dá gbogbo náà ti ṣe é kúlọ̀ lókù kí á jọ kẹ́wọ́ wa láti Nàìjíríà.
Bàbá Adébísí, àpèsè òògùn kòkòrò, ẹ̀yà àwọn ayọ̀pá.